Praise the Lord. Hallelujah. Bluetooth mode. Good afternoon. Good afternoon. Good afternoon. Ẹ káàsán o. Mo kí gbogbo wa lórúkọ Jésù Kristi. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní díbàjẹ́. A kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ẹ jẹ́ kí èmi àti yín share program yìí. Attention, power is low. Hold on. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ẹ jẹ́ kí èmi àti yín share program yìí. Olúwa ṣeun ńlá tẹ́nì kankan ò lè ṣe. Ènìyàn ló ti parí, bàbá ti ṣe o, torí náà mo yìn ọ́. Ẹ ṣé bàbá. Olúwa ṣeun ńlá tẹ́nì kankan ò lè ṣe fún wa o. Ènìyàn ló ti parí, ṣùgbọ́n bàbá ti ṣe o, torí náà mo yìn ọ́. Ẹ ṣé bàbá. Títí ayé lèmi yóò máa yìn ọ́. Títí ayé lèmi yóò máa gbé ọ ga. Títí ayé lèmi yóò máa yìn ọ́. Ògo, ògo, ògo. Títí ayé lèmi yóò máa yìn ọ́. Ọlọ́run, títí ayé lèmi yóò máa gbé ọ ga, bàbá mi. Títí ayé lèmi yóò máa yìn ọ́. Ẹ ṣé ògo, ògo. Ẹ wólẹ̀ fọ́ba wa o, ọmọ mímọ́ bàbá. Ẹlẹ́dàá aláàbò, olùgbàlà gbogbo aráyé, gbogbo ayé, gbogbo ayé. Ẹ forí balẹ̀ f'Olódùmarè, ẹni tó rà wá padà. Hallelujah wa. Náà gbé Jésù ga, mẹ́ta lọ́kan wà lọ́ba ògo. Mi sì wá Olúwa o, ká pinnu ògo rẹ̀. Orísun ìyè wa, àtọ́bàjáyé lọ́ba ògo, gbogbo ayé,
gbogbo ayé ẹ forí balẹ̀ f'Olódùmarè ẹni tó ra wa padà. Hallelujah forin ṣẹ́gun náà ká o, mẹ́ta lọ́kan wà lọ́ba ògo. Lọ́sẹ̀ yìí bàbá jẹ́ ń lè yìn ọ́, jẹ́ ń lè yìn ọ́ o dádì, jẹ́ ń lè yìn ọ́ ọlọ́run òdodo, jẹ́ á lè yìn ọ́ o bàbá. Ẹ jẹ́ á pariwo jẹ́ á lè yìn ọ́ bàbá mi o, jáwa ò lè yìn ọ́ o ọlọ́run Mósè, jẹ́ á lè yìn ọ́ ọlọ́run òdodo, jẹ́ á lè yìn ọ́ o bàbá. Orí wa tí kò kọ gèlè, ara wa tí kò kan aṣọ, from Ife, God bless you sir. Ẹsẹ̀ wa tí kò kan bàtà, àwa ò yìn ọ́ o bàbá. Èmi ò yìn ọ́ o bàbá mi, èmi ò yìn ọ́ o bàbá, ọba tó dá mi sí, ọba tó dá ọ sí, ọba tó tún mú wa pàdé ara wa, ọba tí ò jẹ́ kílé wa kan, ọ̀dẹ̀dẹ̀ wa ò kóró, a ò jẹ́ ní táyé wa fún ibi. Àlẹ́ mi ò yìn ọ́ o bàbá o, èmi ò yìn ọ́ o bàbá. Orí mi tí kò kan gèlè, ara mi tí kò kan aṣọ, ẹsẹ̀ mi tí kò kan bàtà, èmi ò yìn ọ́ o bàbá. Praise the Lord, hallelujah. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa ọlọ́run olódùmarè àpáta ayérayé bìsádi wa, a gbé yín ga torí pé ẹ̀yin ni ọlọ́run, gba ọpẹ́ wa. Jehovah gba ìyìn wa. À ń lọ nínú program yìí, ọlọ́run máa bá wa lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, olúwa gbẹnu mi sọ̀rọ̀, àti bíbélì tá a máa kà, olúwa bá wa kà á. Ẹ jẹ́ kó yé wa, ẹ fi ọ̀rọ̀ yín yé wa, ẹ tọ́ wa sí ọ̀nà ìyè yín, ẹ jẹ́ ká délé sinmi. Nígbà tí gbogbo wa fi dà lélẹ̀ wípé síwọ́ ọmọ máa bọ̀, ẹ jẹ́ á gbà káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Ohun mi ìmọ̀rí má jẹ́ ó fọ̀ sí wa, iṣẹ́ wa láyé má jẹ́ ó jóná. Gbogbo ọkàn tó máa rí fídíò yìí wò, mo rì wá bọnú ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Kristi kó máa sàn lórí wa. Ọ̀sẹ̀ yìí máa pé wa, ọ̀sẹ̀ tuntun la mú lónìí, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́, ọ̀sẹ̀ owó ló máa jẹ́, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́. Lórúkọ Jésù Kristi, a ò ní ná katakata orí kan, ìbànújẹ́ ò ní wọlé mi àti ẹ, ẹkún ò ní wọbẹ̀. Gbogbo rere tó kówó ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù Kristi kò ní sọnù mọ́ èmi àti ẹ lọ́wọ́. Àtọmọ àtọkọ àti iṣẹ́ àti ohun gbogbo àti ohun ìrìnsẹ̀ rẹ, ìkọ̀kọ̀ ò ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Ayọ̀ àti àlàáfíà la fi wọ ọ̀sẹ̀ yìí, ayọ̀ àti àlàáfíà la fi làjà. Bẹ́ẹ̀ ló máa rí, Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord, hallelujah. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé wípé ẹ káàsán sà, ẹ káàsán mà, ṣe dáadáa ni mo bá wa, àdúrà wa ti gbà. Ọlọ́run Mósè Orímọládé ò ní jẹ́ ká ṣe lásán. Praise the Lord. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ ká tó máa lọ nínú bíbélì ibi tá a dé, òun ni ọ̀rọ̀ tútú àṣírí síta. Gbogbo wa la mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí afẹ́fẹ́ yìí. Títú àṣírí síta, òun ni mo fẹ́ sọ. Ó yẹ kí n categorize ẹ̀ sórí àwọn kan tó ṣẹlẹ̀ sí àáfàá Súnà àti bàbá wa Dr. Saheed Òṣùpá but mo mọ̀ọ́mọ̀ má gbé àwòrán wọn síbẹ̀ torí pé mo fẹ́ generalize gbogbo ẹ̀ sí gbogbo ìṣẹ̀dá ènìyàn. Ó ní ò jẹ́ ń gbé fọ́tò wọn sí. Praise the Lord. Ìjọ yẹ ká máa tú àṣírí ara wa síta gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìjọ yẹ kí a máa tú àṣírí ara wa síta. Ìjọ yẹ bẹ́ẹ̀, kò yẹ bẹ́ẹ̀, kò yẹ bẹ́ẹ̀. Ohun tí wọ́n bá ti pè ní àṣírí, àṣírí náà ni. Àti wípé
Ìjẹ́ ó dára ká máa rẹ́kọ̀dù èèyàn nígbà tí èèyàn méjì bá ń sọ̀rọ̀, bóyá pera wa lórí kọ́ èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ lọ. Ìjẹ́ nìkan wà láyé yìí tá a sọ fún mi kó nawọ́ sókè wípé látìgbà tí wọ́n ti bí òun jáde o, òun ò tiẹ̀ ṣàbòsí èèyàn rí. Mi ò sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rí. Kẹ́niyẹn nawọ́ wípé látìgbà tí mo ti gbọ́njú pọ́n máa ń ṣàbòsí, èmi ò ṣàbòsí rí o. Èmi ò tiẹ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rí. Kò ṣeé ṣe. O lè má sọ̀rọ̀ ènìyàn lẹ́yìn fún ibi, ṣùgbọ́n kò sí kí ọ̀rọ̀ kan má débẹ̀ pé lágbájá ó ṣe bí o, ó ṣeré o ṣáà máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Sísọ̀rọ̀ èèyàn náà lẹ́yìn, ṣùgbọ́n sísọ̀rọ̀ ènìyàn lẹ́yìn wá pín sọ́nà méjì fún ire àti ibi. Ṣùgbọ́n pé ẹnìkan wà ní mi ò dá ọ̀rọ̀ ẹnìkan sọ lẹ́yìn rí, kò ṣeé ṣe. A máa sọ̀rọ̀ ara wa, ṣùgbọ́n báwo la ṣe wá ń sọ̀rọ̀ ara wa lẹ́yìn? Ìjẹ́ ẹni tẹ́ a gbójú okùn lé ìjó jẹ ní agbá. Orú ìbàjẹ́ wo ni mò ń ṣe? Orú ìbàjẹ́ wo lò ń ṣe lẹ́yìn? Kí ni mò ń lé sí ọ? Kí lò ń lé sí mi? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìjọ yẹ kí èmi àti ẹ máa bára wa jẹ́ nítorí ohun tá a fẹ́ jẹ́ àti ohun tá a fẹ́ dà nínú ayé ẹ̀ṣẹ̀ òṣì yìí. Torí ohun tí mo fẹ́ jẹ́, torí ohun tí mo fẹ́ dà, kí n lọ ẹnjìníà àwọn kan wípé ó yá ẹ bọ́ síta ẹ lọ bá mi máa bú lágbájá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fi dà lélẹ̀ lọ́jọ́ kan wípé màá gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Àwọn méjèèjì tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí, àwọn méjèèjì ló jẹ̀bi. Àwọn méjèèjì ló dì sọ́wọ́ ni wọ́n dì sẹ́yìn. Ṣùgbọ́n èmi ò ní categorize ẹ̀ sórí àwọn méjèèjì nìkan, torí mo mọ̀ wípé kì í ṣàwọn nìkan ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo onígbẹ́ nínú, ẹni tí wọ́n bí tó nígbẹ́ nínú, ènìyàn, òun ni wọ́n ṣe pè wá ní ènìyàn abìdíyànyàn. Ọmọ ènìyàn abìdíyànyàn. A ò lè dá àwọn méjèèjì wípé torí gbogbo wa la jọ ń ṣe. Ṣùgbọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Orí ìwà wo là ń hù? Ẹ jẹ́ ká fi ti igi ọ̀pọ̀tọ́ tó ṣẹlẹ̀ sáwọn méjèèjì yìí, ẹ jẹ́ káwa náà fi pera wa sí àkíyèsí. Ẹ jẹ́ ká fi stop ẹ̀. Ìjà ló dé tó rí dòwe. Èmi mọ̀ wípé ìgbà tí Bọ̀dá Saheed Òṣùpá àti Pasuma sì ń jà, tí ọ̀rọ̀ yẹn ń gbóná, ṣó mọ̀ wípé tíwà tèèyàn bá ń jà, onírúurú ọ̀rọ̀ ló máa wáyé, onírúurú ọ̀rọ̀ ló máa ṣẹlẹ̀. Àwọn fans eléyà pé báwo ṣó mọ̀ ó wà láàárín àwa olórin ẹ̀mí náà. Ó wà láàárín àwa olórin ẹ̀mí. Tá a bá rí ẹnìkan báyìí dé àwọn àmàdá lóhùn, onìkan náà ń pè, onìkan nígbà, onìkan làwọ. Tá a bá ríra wa sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. Ṣùgbọ́n bàbá màmá, ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ fi kọ́ gbogbo wa lọ́gbọ́n wípé kò mọrú sọ̀rọ̀sọ̀rọ̀ tó máa dà, kò mọrú ọ̀rọ̀ tí wàá máa sọ, torí ìkàlẹ̀ ènìyàn nìkà. Ìjẹ́bọ̀dá yìí láè lọ́jọ́ ayé ẹ̀ wípé àṣẹ ohun tóun sọ nígbà tí ìjà wà, nígbà tóun sọ nígbà tí èmi àtèèyàn rò bí eré là ń ṣe, ìjó lè líǹkì síta. Ìjó rò nínú ọ̀rẹ́ wípé ọmọ tó ń bá sọ̀rọ̀ yìí lè rẹ́kọ̀dù òun, ó lè ju rẹ́kọ̀dù síta. Ìjó tiẹ̀ mọ́ pé wà lákọọ́lẹ̀. Òun ni wípé kò sóhun tó pamọ́. Bí ọba ayé ò bá rí ọ, tọ̀run wò ọ́. Bí ènìyàn gan ò bá rẹ́kọ̀dù ẹ sílẹ̀, ẹni tó láyé àti ọ̀run rẹ́kọ̀dù ẹ̀. Àfijọ́ tó o bá ronú pìwàdà láti ba yí ọmọlàkejì jẹ́. Òun ni bọ̀ ó máa san ẹ̀san yẹn fún ọ kó o tó kú. Orún tó ṣẹlẹ̀ sí bọ̀dá yìí Olúwa fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni o. Olúwa fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ torí wípé àyànfẹ́ ni lójú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àyànfẹ́ ni. Mo fi gbogbo ẹnu sọ fún wa wípé ẹni tí Ọlọ́run yàn fẹ́, òun ni kí ni o? Dr. Saheed Òṣùpá. Ṣé o mọ̀ pé wòlíì ni mi? Ìkúkú rírí kọ́bà ni mo wá gbèyẹ ìmọ̀rí orí afẹ́fẹ́ náà ni gbogbo wa ìtì ẹ̀ tí ìpàdé ẹ̀ rí. Ṣùgbọ́n ohun tí bàbá mi wí sí èmi ni wípé àyànfẹ́ mi ni.
ọmọ lójú mi ni ní ìlànà tiẹ̀, wòlíì gan tún ni, ṣùgbọ́n ìlànà tó yà ló lọ dé orí bẹ́ẹ̀. Ṣùgbọ́n Olúwa ní ó ti ṣẹ̀hún, mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ wípé ènìyàn ò mọ̀ tán. Ó ní ènìyàn ó máa ń rò pé òun mọ̀ tán, ṣùgbọ́n kò dẹ̀ mọ̀ tán. Kò sí ẹni tó mọ̀ tán láyé. Ó ní wípé má rò wípé o lè ṣubú lọ́jọ́ kan. Má rò lọ́kàn ẹ wípé èmi kò sí bí mo ṣe perfect tó mi ò lè ṣubú. Má rò ó. Onígbẹ́ nínú lèmi àti ẹ, kò sí ẹni tí ò lè ṣubú. Ṣùgbọ́n sórun tó ṣẹlẹ̀ yìí, Olúwa ní mo fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ kó mọ ìrírí ayé sí, kó mọ̀ wípé ènìyàn nìkà sí, kó lè súnmọ́ mi. Olúwa ní ọmọ lójú mi ni, ṣùgbọ́n mo fẹ́ mọ̀ wí kó mọ̀ ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ní kọ̀kọ̀, kó lè gba èrè rẹ̀ láyé kó tó lọ. Èrè tayé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀, òun ni èrè tó ṣẹlẹ̀ sí yìí, everybody ń kún yìí. Kó lè jèrè iṣẹ́ yẹn láyé, òun ni kò sí ohunkóhun tó o bá ṣe pamọ́, wàá kọ́kọ́ gbà láyé yìí kó tó lọ gbà lọ́run. Toró lè ṣeé ṣe kó o ronúpìwàdà kó o tó kú. O ò ní lè gba èrè yẹn, èrè rere lókù tí wàá gbà lọ́run tó o bá ti ronúpìwàdà. Ṣùgbọ́n before kó o tó ronú, wàá kọ́kọ́ jìyà ẹ̀ṣẹ̀ yẹn láyé yìí kó o tó lọ. Bàbá màmá tó bá tọ́jú àṣírí sí ọwọ́ èmi àti wípé èmi àti ẹ̀ ń sọ̀rọ̀, ìjó dára gan ká tiẹ̀ máa rẹ́kọ̀dù ara wa. Èmi fún evidence kan, tí mo bá rí èèyàn tó kàn ṣàìdé pè mí, mo ṣe irú ẹ̀rí fún ẹnìkan torí èmi fẹ́ ṣẹ̀mọ̀, mo wà nílé, mo jẹ́ ìyáálé Mósè, ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́. Ẹni yẹn wá pè mí, ó ní òun ti ṣàtúnṣe. Bọ̀ báwo ni ilé Mósè ṣe fẹ́ mọ̀ pé ó ti ṣàtúnṣe? Mo wá rẹ́kọ̀dù ẹ̀ torí òun náà dẹ̀ mo rẹ́kọ̀dù ẹ̀, òun gan sọ ó ní ẹ lè máa rẹ́kọ̀dù mi. Mo ló tiẹ̀ di dandan, màá rẹ́kọ̀dù torí màá ju wọlé Mósè láti jẹ́ kí gbogbo wọn gbọ́ wípé ó ti ṣàtúnṣe. Mo dẹ̀ rẹ́kọ̀dù ẹ̀, mo dẹ̀ jú wọlé, ohun tí lágbájá sọ rèé o, ó lóun ti ṣàtúnṣe, ẹ bá wa dáríjì. Nígbà tí àǹtí Yínká TNT àti àwọn kan tá a máa ń pè tó jẹ́ tán bá ránṣọ káṣọ, tí mo bá rí rándanrandan tí wọ́n wọ̀, màá pè wọ́n, màá rẹ́kọ̀dù ẹ̀hún tó ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú, a máa ṣàtúnṣe, màá ju wọlé, wọ́n ti ṣàtúnṣe. Ìyẹn fún àtúnṣe, ìyẹn fún tó dára. Ṣùgbọ́n kì í ṣe wípé kó rẹ́kọ̀dù ènìyàn fún ọjọ́ ibi. Kémi àti ẹ máa sọ̀rọ̀ ọjọ́ kíjọ́ tó o bá ti rí èèyàn tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ láì dé kọ́tọ̀ bẹ́ẹ̀ tó bá ṣe tètè máa dákẹ́ díẹ̀díẹ̀. Wàá ti tètè mọ̀ wípé èwo ni ó ibẹ̀ ló yẹ kó ti máa funra. Gbogbo kinní yẹn ni mo gbọ́, mo wá rẹ́rìí pé ibi ló yẹ kí bọ̀dá yẹn ti funra. Kò fèsì mọ́, ó ti ń rẹ́kọ̀dù, kò fẹ́ kán rí tòun mú. Ṣùgbọ́n sí ẹnìkan ló máa ń ṣàbòsí ṣá, ṣe béèyàn méjì ló máa ń ṣàbòsí. Ó ní ọ̀rọ̀ tóun sọ, ìjẹ́ tó bá jẹ́ pé bọ̀dá Saheed náà rẹ́kọ̀dù tiẹ̀, àbámọ̀ ohun tóun náà wí báyìí kí bọ̀dá yẹn tó lè máa sọrú ọ̀rọ̀ yìí fún. Ṣùgbọ́n ṣe rẹ́yìn bloggers, kí ni wọ́n rí, kí ni iṣẹ́ ẹ̀rọ bí tẹ̀ ń ṣe? Ẹ̀yin kan wà tó jẹ́ ẹ ti pera yín ní bloggers, àwọn kan ti fẹ̀yìntì yín. Mo rò pé bàbá kí ló lè mú bọ̀dá yìí gbára lé ọmọ kékeré yìí? Ó nítorí pé ó rí wípé sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ni. Bọ̀dá yẹn rí wípé àfáà súnà sọ̀rọ̀sọ̀rọ̀ ni, ohun tó bá ń lọ á lè bá òun gbé jáde. Ìdí tí wọ́n fi mú bloggers ní ọ̀rẹ́ nìyẹn. Ìdí tó fi àìmọye èèyàn tó máa ń pè mí pé màmá ẹ bá wa sọ̀rọ̀ yìí o, gbogbo àwọn tó múra kí ìmúra yìí o, kí wọ́n bá wa stop ẹ nínú CNS o. Ìjẹ́ iṣẹ́ yẹn ti wá ní ó ti lẹ́sẹ̀. Ṣùgbọ́n wípé kó máa bèèyàn lọ́wọ́ ẹ̀ wípé lọ bá mi bú lágbájá torí wípé o ti mọ̀ wípé bloggers ni, lọ bá mi bú lágbájá, lọ bá mi bú, lọ bá mi sọ̀rọ̀ sí, kẹ máa jà kó wá máa rán àwọn bloggers jáde. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Òun ni wípé kò sí ohun tó pamọ́ lójú Ọlọ́run. Ẹ̀san ẹ̀ máa ké, ẹ̀san náà lẹ́ ń rí tó ń ké yìí. Òun ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ máa pe àwọn bloggers lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ wá lọ bú lágbájá fún mi, ẹ wá lọ sọ̀rọ̀ sí, ẹ wá lọ ṣe, ó máa jìyà ẹ̀ kó tó kú. Bẹ́ẹ̀ ni, torí Ọlọ́run kì í sọ bá kà. Stop ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀,
tẹ máa rán àwọn bloggers níṣẹ́, ìwọ náà tán rán níṣẹ́ dérútòrútorú. Mo kọ́ síbẹ̀ yẹn lánàá, mo gbé write up kan jáde wípé ìwọ fúnra ẹ̀ gan ti jẹ́ ènìyàn ìkà tẹ́lẹ̀, torí ẹni tó bá jẹ́ ènìyàn ìkà òun ni wọ́n máa rán níṣẹ́ ìkà tó máa jẹ. Ìwọ náà dẹ̀ jẹ́, o rí wípé iṣẹ́ ìwọ gan ìkà ni ẹ́. Ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìkà, ọ̀dájú, ẹni ibi, òun ni wọ́n máa ń gbéṣẹ́ ibi rán. Òun náà ló máa lè jẹ́ṣẹ́ ibi yẹn, torí pé ènìyàn ibi gangan ni látilẹ̀. Bàbá màmá, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Kò sí bá a ṣe lè jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó, kò sí bá a ṣe lè jẹ́ ohun tá a gbé dání, ẹ máa fi bẹ̀rù Ọlọ́run sí tẹ́ ń ṣe. Kò sí owó tó lè gbé fún ẹ, torí owó àwọn máa fún ẹ ní 500,000, síbẹ̀ kò fún ẹ lówó. Mo mọ̀ pé torí owó ló dìjà yín báyìí. O wá níṣòro, ẹni tó ti bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ wípé lọ bá wọn máa bú àwọn èèyàn, ó bú gbá, ó bú àwo, ó bú gbogbo wọn lọ́ra ẹ̀. O wá níṣòro, kò dá sí ẹ mọ́. O wá rò pé gbogbo ohun tó ti bẹ̀ẹ́ yẹn, nǹkan tó ti bá ṣe, tó ti pè ẹ́ ṣe, wàá tú àṣírí ẹ̀ síta. Ẹ̀yin méjèèjì lẹ jẹ̀bi. Ọlọ́run ò dẹ̀ sí lẹ́yìn alábòsí. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Bọ̀dá Sáìdì, ẹ̀yin méjèèjì Sáìdì lẹ́jọ́ ń jẹ́, ẹ lọ pera yín sí ìrònú. Ṣùgbọ́n mo mọ̀ pé kí ló fa gbogbo eléyìí fún bọ̀dá yẹn ní àkókò yìí, òun níbi tó ti sọ̀rọ̀ wípé òun bọ ifá òun. Bọ̀ ọ̀rọ̀ tí bọ̀dá yẹn dẹ̀ sọ is true. Ọ̀rọ̀ tó sọ yẹn tòótọ́ ni. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n gbé bíbélì, ìbàǹtẹ́ wà nídìí wọn. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbé kùránì dání, ìbàǹtẹ́ wà nídìí wọn. Ó wá ń fi bíbélì àti kùránì ṣe sàkámàjè. Ohun tí bọ̀dá yẹn sọ nìyẹn. Bọ̀ ó bí àwọn yẹn mùsùlùmí nínú. Wọ́n wá wò wípé báwo la ṣe lè ṣe bọ̀dá yìí kó jábọ́ gbogbo àṣírí ẹ̀. Òun bá ẹ fi ilẹ̀ ṣe bó láṣírí lọ́wọ́ mi, màá tú àṣírí ẹ̀ jáde. Ó tán. Torí wípé ó sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn ta bá àwọn mùsùlùmí ló jẹ́ kó gbé àṣírí ẹ̀ jáde. Gbogbo ìwọ tó bá lòun ṣẹ̀sìn, tí ó bá jí ẹ̀sìn tẹ́ ẹ gbé dání ò jẹ́ ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn irọ́ ni o. Ọlọ́run kọ́ lòun ṣẹ̀sìn fún. Torí wípé ọmọlàkejì sọ̀rọ̀, òótọ́ ọ̀rọ̀ ló sọ. Inú mi dẹ̀ dùn fún àwọn àfáà kan tí orí wọn pé. Mo rí àwọn àfáà kan orí wọn pé gan. Wọ́n sọ̀rọ̀ jáde wípé ṣé tòótọ́ ni Sáìdì ń sọ àbírọ́. It is true. Ṣé kò sí nínú wọn ni? Ṣé èmi tí mo bọ́ síta tí mo wá ń pariwo báwọn kan bí òǹdè sábẹ́ aṣọ àdúrà, ṣé mò ń parọ́ ni? Ṣé bíbélì làwọn yẹn gbójúlé? Ṣé wọ́n fi bíbélì wọ́n fi ń ṣọ̀tá Ọlọ́run ni? Wọ́n fi ṣe camouflage ni. Wọ́n ní àwọn pásítọ̀ bọ̀ wọ́n rí ènìyàn mọ́ ṣọ́ọ̀ṣì. Ṣé kìrìsìtẹ́nì ló máa pè wọ́n? O ti rí wípé sàkámàjè ni wọ́n. Bọ̀tẹ́ ẹ bá rẹ́nìkan tó bá wá sọ fún ẹ wípé òun ṣe gbogbo ẹ̀ papọ̀, jọ́ta ló yẹ kẹ́ dá lẹ́bi. Nínú ẹni tó fi bíbélì bojú, tí ò fẹ́ káyé rí hun, tó ní bíbélì ló ń gbé ṣùgbọ́n inú awo ló wà. Àtẹni tó bọ́ síta tó ní òun ṣawo, òun ṣe bíbélì, òun ṣe fá, òun ṣe tẹ̀síbíù, mẹ́tẹ̀ẹ̀ta lòun ṣe. Èwo ni ká dá lẹ́bi? Ṣẹ́ni tó ń parọ́, tó ń daṣọ bora ṣùgbọ́n tó wà ní òò, àbí ẹni tó kúkú wà ní òò kó ní kí gbogbo ayé ẹ rí ìhòòhò ló ń wà? Ta ló yẹ kẹ́ ẹ dá lẹ́bi? Ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa. Ohun tó o bá ṣe ní kọ̀kọ̀, jẹ́ káyé mọ̀ wípé òun ṣe ní gbangba. Ohun tínú Ọlọ́run gan dùn sí nìyẹn. Bọ̀dá yẹn ò jẹ̀bi o, torí ọ̀rọ̀ tó sọ yẹn ni àṣírí ṣe bẹ̀rẹ̀ sí tú. Òun ni eléyìí ṣe lọ gbé àṣírí síta o. Òun ni gbogbo ẹ̀ ṣe fọ́n pé kí la tiẹ̀ máa ṣe gan báyìí. Ìwọ tó o bá wà nídìí ẹ̀, tó o bá jẹ́ kìrìsìtẹ́nì náà, tí wọ́n tọ́jú àṣírí sí ẹ lọ́wọ́, tó o wá rí bí ẹni yẹn wà nínú àṣìṣe kan, ó sọ̀rọ̀ tí ò dẹ̀ sọ̀rọ̀ àṣìṣe, ó wá rò bí àkókò rẹ̀ láti bà tiẹ̀ jẹ́, ọ̀ àkókò rẹ̀ láti rẹ́ẹ̀kì ẹ̀, àkókò rẹ̀ láti tú àṣírí tó wà lọ́wọ́ ẹ. Ọmọ àlè ni ẹ́. Original ọmọ àlè. Ayé ò lọ bẹ́ẹ̀. Àṣírí Ọlọ́run ni. Ohun tó bá ti pè láṣírí láàrin èèyàn méjì, ó gbọ́dọ̀ tú síta. Ó dọjọ́ ikú. Ohun tí wọ́n ń pè ní àáfàá, ohun tí wọ́n ń pè ní wòlíì, ohun tí wọ́n ń pè ní àwọn onífá yẹn, ẹni àṣírí ló ń jẹ wọ́n. Àwọn tó ń jẹ́ aláṣírí tó mọ̀ wípé ó lè tọ́jú ọ̀rọ̀ sí lọ́wọ́, òun ló ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó dẹ̀ pera ẹ láàfáà, ó pera ẹ ní wòlíì, ó pera ẹ ní pásítọ̀, ó pera ẹ lóníṣẹ̀ṣe.
oníwà onímọ̀lẹ̀ oníkan, òun bà yí ènìyàn jẹ́, òun tú àṣírí ènìyàn jáde, òun rẹ̀kì ènìyàn. O rò bí tó bá tẹ ènìyàn rí wàá lè gòkè. You are a failure. Kò dìgbà tó bá bà yí ènìyàn jẹ́, orí ènìyàn méjì tó ń jà, kàkájù tó yẹ kó fi pẹ̀tù sí ènìyàn méjì, òkúkú ẹ̀hún tó ti pàwọ́ àti ẹ̀pọ̀, ẹ̀fílẹ̀ jábà ti ẹ̀jẹ̀ pátápátá. Ó ṣẹ̀sìn, ó sọmọ Ọlọ́run. Ọmọ èṣù nìyẹn, original ọmọ èṣù, torí Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Kò sí nínú ọ̀nà kan tó sọ fún wa wípé bẹ́ẹ̀ ni ẹ ṣe máa rìn. Nínú Bíbélì tèmi gbé dání, Jésù tèmi ò sọ bẹ́ẹ̀ wípé kó bà yí ènìyàn jẹ́. Èmi dẹ̀ mọ̀ nínú tẹ́yìn náà gbé dání yẹn, kò sí nínú ìlànà bẹ́ẹ̀. Àṣírí tó bá wà lọ́wọ́ ẹ, kò sí bí nǹkan náà ṣe lè tó, kò yẹ kó wá bẹ̀rẹ̀ sí tú. O wá mọ̀ọ́mọ̀ fẹ́ san àkókò yìí. Ta lẹ fẹ́ fi kó bá gbogbo tẹ́ ṣe yìí? Torí Oríyọmí ni o. Kó mọ̀ bá sáà di gọ́vnà. Torí Oríyọmí ni gbogbo tẹ́ ṣe. Kí gbogbo ẹ̀ mọ̀ bá rójú ráyè, kó mọ̀ bá dìbò. Jẹ́ kí n sọ nǹkan kan. Tí Oríyọmí bá fẹ́ di gọ́vnà, tí a bá ti kọ́ fún láti ọ̀run, kò sí baba lẹ́ni tó lè dá dúró nínú gbogbo yín. Bó bá kù ṣẹ́jú kan tí Oríyọmí máa jáde láyé, tí wọ́n bá ti kọ gọ́vnà mọ́, Ọlọ́run Mósè ni mo fi ṣẹ̀rí fún ọ, ó máa débẹ̀. Ó máa débẹ̀. Ṣé o mọ̀ pé ìwọ kọ́ ló dá? Kò sí bí ogun ṣe lè le tó, ipò tí ènìyàn bá fẹ́ dé láyé, tí Ọlọ́run bá ti kọ́ mọ, tó dẹ̀ ń rìn ní bèbí ẹ̀, ó di dandan. Ìwọ ò lè yí padà. Ó lè yí padà. Mo kàn fẹ́ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Èèyàn méjì, èèyàn mẹ́ta, ó sọ̀rọ̀ lójú ẹ, bọ́ síta torí pé o wà nínú ìṣòro, ẹniyẹn ò ṣe fún ẹ mọ́, o ti mọ̀yàn, o ti ń gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀, kò wá sówó mọ́, o wá rò wípé kí ló di best thing, àṣírí ẹ̀ ló kù kó tú jáde. You are a failure. Ìwọ gangan ni olórí failure. Torí ẹni tó ṣe ẹ́ níbi lónìí, ó lè padà ṣe ẹ́ níre lọ́la. Òun ni mi ṣe mójú ènìyàn kú pátápátá. Ẹni tó bá ṣẹ̀ mí lónìí, mo máa ń rò wípé ire lè pa èmi àti ẹ̀pọ̀ lọ́la. Mi ò mójú wọn kú, má kàn fún ní gap ni. Èmi mo máa fún ẹ ní gap. Torí ire tún lè wáyé lọ́la. Ṣùgbọ́n ò ní ṣe pé ká jà, a ní jà. Mi ò tẹ́ fẹ́ kémi àti èèyàn ja ìjà díjú. Ìjà wípé kí n sì máa kí ẹ ká wà lálàáfíà ẹ̀. Ṣùgbọ́n pé ìjà ká máa yóòdì, èmi ò mọ̀ ṣe. Èmi ò mọ irú ẹ̀ ṣe. Débi wípé màá wá fẹ́ bà yí ẹ jẹ́. Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀. Má bà yí ènìyàn jẹ́. Kán má bàa bà yí ẹ jẹ́. Rántí ọmọ tẹ́ ń bí sílẹ̀. Tó bá rò bí kò bà yí ọmọ làkejì jẹ́ ló fẹ́ fi gòkè, ó ò lè gòkè. Tó o bá dókè gan wà á jábọ́. Torí kìí ṣe bí ènìyàn ṣe ń gòkè nìyẹn. Ìjọ́kíjọ́ tó o bá ti fi ènìyàn sínú ìṣòro, ìpayín keke, ẹkún, ọgbẹ́ ọkàn, bó bá ṣe rántí ẹ̀, ìdààmú máa bá ìwọ tó fi sínú ìṣòro. Ẹ jẹ́ ká lọ stop ẹ̀. Ó kó gbogbo wa pọ̀, àtọmọlẹ́yìn Kristi àti onífáwọ̀ àti oníàfáà àti everybody. Ọlọ́run ò fi kọ́ wa bẹ́ẹ̀. Kì í ṣe ohun tí Kristi wá ṣe nìyẹn. Ẹ fẹ́ràn ara yín. Tí wà tèèyàn bá dẹ̀ níjà sínú èyí tí wàá fi máa bí àwọn èèyàn lọ́wọ́ ẹ̀, sọ ẹ̀ṣẹ̀ ẹ fún ẹjọ́ rẹ̀ kẹ́dẹ̀ lọ dáríjì. Òrè wọ́n sọ̀rọ̀ fún ẹ láti 2024, ìjà ti parí ní 2025, ó dẹ̀ ṣẹ̀ wá gbé jáde ní 2026, ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí bring nǹkan míì. Àwọn tó dẹ̀ ti settle ìjà tó ní kàkú ti bá tiẹ̀ lọ. Ṣé ẹ bọ́ ọmọ Ọlọ́run ṣe ń ṣe nìyẹn? Gbogbo ẹ̀yin mo wá rí gbogbo everybody ṣẹ̀ tí wọ́n ń padà sí fresh yẹn. Ó yẹ kí gbogbo yín máa sọ pé ìjà ti tán, kò sí jà mọ́. Ọmọ Ọlọ́run méjì kì í jà. Àtàláṣọ àdúrà, àtàláṣọ ara, àti everybody gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Tó o bá níjà sí èyàn, ó gbọ́dọ̀ parí ẹ̀. Pápá àwa olórin àti ẹ̀yin tẹ́ ẹ pera yín ní sọ̀rọ̀. Wọ́n wá bẹ́ẹ̀ ẹlòmíì àgbéṣẹ́ bẹ́ríbẹ́rí wá, rántí wípé o fẹ́ ga nínú ayé. Tó o bá ti bẹ́ríbẹ́rí gẹ́rígẹ́rí lónìí, wọ́n máa gérí àwọn ọmọ ẹ̀ náà tó bá dọ̀la. Àṣesílẹ̀ làbọ̀ wá bá, wàá jèrè iṣẹ́ ẹ̀. Orin wa ni àṣesílẹ̀ làbọ̀ wá bá o, ó jèrè iṣẹ́ rẹ̀. Pé àwọn sórin bọ̀dá Adégbòdù kọ́ ni. Ibi tí ẹ lo ẹ̀mí mímọ́ dé, Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ, ẹ̀rí ọkàn rẹ á jẹ́ ọ. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o, ó jèrè iṣẹ́ rẹ.
wàá jèrè ẹ̀. Bó jẹ́ ta aláṣọ ara wàá jèrè ẹ̀, aláṣọ ẹ̀mí wàá jèrè ẹ̀. Ibi tẹ́ bìlọ́ǹgì sí àtàfà àtòníṣẹ̀ṣe, gbogbo ohun tẹ́ ṣe ní kọ̀ọ̀kan oníkálùkù máa jèrè ẹ̀. Àṣesílẹ̀ ni. Tó o bá rò bí o lè bá yí ọmọ làkejì jẹ́ lónìí láti fi gòkè, tó o bá dókè yẹn wàá jábọ́. Mo busy, mi ò tiẹ̀ gbọ́. No. Tó o bá dókè wàá ṣe kí ni o, wàá jábọ́. Tó o bá fárí ènìyàn, tó o bá rìn bí wọ́n ṣe ń rìn, tó o bá ti rìn bí wọ́n ṣe ń rìn, o gbọ́dọ̀ wọ́ọ̀kì iṣẹ́ tiẹ̀. Tí o bá dẹ̀ ti ń gbowó lọ́wọ́ ènìyàn tẹ́lẹ̀, bóyá kò wá ṣe fún ẹ mọ́ nìyẹn, ìwọ náà túwẹ́ lòmíì. Kì í ṣe wípé kò gbé ṣubú nìkan ló kù. Ẹ̀yin náà dẹ̀rẹ̀ tá a ṣe lóore, ìwọ náà wọ́n ṣe ẹ́ lóore. Ọjọ́ kó lọ bá fẹnu pààyàn, ọjọ́ kó lọ bẹ́ẹ̀ búyàn, ọjọ́ kó lọ bẹ́ẹ̀ ṣe gbá fúnyàn, ẹ̀yin náà ẹ rántí yẹn, ẹ̀yin náà ṣe lóore. Gbogbo promise tẹ́ ti promise ẹ̀, ẹ̀yin náà ẹ fún, ẹ̀yin náà ẹ má jàrá mu. Òun náà lẹ́jẹ̀ lọ́rùn. Gbogbo ènìyàn tó ṣe ẹ́ lóore, ìwọ náà gbogbo tó ti promise yẹn ṣe fún padà. Gbogbo láàrin èèyàn méjì, àdéhùn àdéhùn ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ dán mọ́rán. Ọjọ́ ẹnìkan bá ti dalẹ̀ nínú yín, ọ̀rẹ́ bàjẹ́ nìyẹn. Ẹ ti jọ sọ, tó o bá ṣe báyìí fún mi, èmi náà ṣe báyìí fún ẹ. Kí ló dé tí àdéhùn yẹ? Kí ló dé tẹ́yin náà ò ṣe mọ́? Ẹ̀yin náà ti ń fi àgbà, ẹ ti fi ń rẹ́mọdé jẹ nìyẹn. Orin yín náà ni o, ayé ẹ má ṣe fàgbà rẹ́mọdé jẹ mọ́. Mo máa ń gbọ́ ni, mi ò mọ̀ ọkọ. Ayé ẹ má ṣe fàgbà rẹ́mọdé jẹ mọ́. Ẹ̀yin náà má fàgbà rí ọmọdé jẹ. Gbogbo ohunkóhun tó bá fẹ́, ẹ̀yin náà ṣe fún. Tẹ́ bá ṣubú, tẹ́ bá pàdé ẹlẹ́yin lọ́nà, tẹ́ bá kọsẹ̀ tẹ́ da ẹyin nù, ẹ ṣe jù bẹ́ẹ̀. Ohun tí ọmọ yẹn náà ń fẹ́, ẹ ṣe fún. Ohun tóun náà ń fẹ́, kóun náà kó ṣe fún yín. That's all. Ṣùgbọ́n pé ká bọ́ sórí afẹ́fẹ́ ká wá máa sọ gbogbo nǹkan tí ò yẹ kétí gbọ́, ká san rí àgbò bíi 5, 3, 4 pọ̀, ẹ stop ẹ̀. Ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Kò rántí ọjọ́ ikú. Rántí ọjọ́ ikú lérí ohun gbogbo tó ń ṣe. Yàtọ̀ sí àwọn àfáà Súnà àti Bọ̀dá Saheed tó ń lọ, ìwọ èmi àti ẹ gan lọ́dọ̀ tiwa ń bí. Rántí ọjọ́ ikú lérí ohun tó ń ṣe. Rántí àti sùn wípé ó máa kù wọ nìkan. Ohun tó o bá ṣe sílẹ̀, àwọn ènìyàn máa sọ. Ẹ lọ làjà láàrin yín, yóò dára fún wa. Àṣírí kò dára kó máa tú láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, àbúrò sẹ́gbọ́n, mo mú ẹbí gẹ́gẹ́ bí ọmọ, kó wá rò bí òun lè mi kẹ́. ńlọ́ta gbogbo ayé lọ̀rẹ́ mi. Èmi ò mẹ́ta ń sọ̀rọ̀ fún pé mi àti ẹ lọ̀rọ̀ mi nù ìmọ̀ ṣe. Èmi ò sọ̀rọ̀ fún yàn. Èmi ò mọ ẹni tó máa wálé mi kó bọ́ sílé mi kó yín mọ̀ mú ẹ wọ gbogbo yàrá mi. Èmi ò lójú ògún o. Ǹdẹ̀ ní yàrá ibi tí wọn kì í wọ̀. Yàrá mélòó tiẹ̀ lèmi ń gbé? Tí ẹ máa tì kan pa. Àwọn ò ní àṣírí débi àṣírí Ọlọ́run. Gbogbo àṣírí mi ò ju pé mo ti fẹ́ rí o fẹ́ mi rí náà nìyẹn. Gígan múyàn sí àṣírí tí o ní náà nìyẹn. Èmi lọ́kọ ẹ̀, mo ti ṣọkọ ẹ̀ rí àǹsó. Àbí mo ti fẹ́ rí, kí wá ni ṣé àṣírí nù? Ilé ayé náà ti sọ bẹ́ẹ̀ pé mi àti ẹ máa pàdé, àti pàdé náà nìyẹn. Àṣírí kan náà nìyẹn. Àmọ́ mọ́rì ní àwọn àjọṣe kékeré ni àṣírí ni. Àjọ lọ skul ọ̀tán, kí wá ni? Àwọn òdòfòdíya àbáyé èèyàn jẹ́ àkànyàn mọ́gi jẹ́jẹ́ wa làwa jókòó ìláṣírí lọ́wọ́ èèyàn débi wọn wá ìdí ẹ̀ pì ẹ́. Èmi ò lọ́rẹ̀ẹ́ mi nú ń bá máa sọ lẹ́yìn ìwọ àti ìwọ máa san rí yín pọ̀ ni, èmi máa sọ jáde ni. Kò ní ìdí wípé àṣẹ máa pe ẹnìkan ẹ bá mi máa. Ṣùgbọ́n ìwọ tó bá ní attitude yẹn, torí wọ́n ní bàbá ń sunkún ẹ jẹ́ ká máa ríran. Nínú gbogbo tó ṣẹlẹ̀ yìí, oníkálùkù jẹ̀bi. Ìwọ tó bá máa ń pe ènìyàn láti wá lọ máa ba ayé ènìyàn jẹ́ wá fún mi, stop gbèsè yẹn. Kó máa rán àwọn èèyàn níṣẹ́ lọ, kó lọ máa ba àwọn èèyàn jẹ́ lọ gbèjà mi. Ọ̀dọ̀ gbogbo tó ẹṣẹ́ sáwọn pluggers má ṣe máa ń pè wọ́n náà nìyẹn. N tó ń jẹ́ pluggers àwọn ẹ lọ plug ẹ̀, ó yẹ wá lọ sọ̀gbọ́ kó dáa. Ẹ rántí ọmọ tẹ́ bí sílẹ̀. Wádìí ohun gbogbo dájú kó tó wá gbẹ́nu ẹ síta kó wá máa plug èèyàn.
tí wà tèèyàn méjì bá wá ń jà, ẹni bá ti wá fẹ́ tó bá ti ní promise wípé ìwọ máa bọ̀ ò ní jẹ́ kó ṣọ̀rẹ́ àwọn kan mọ́, èmi àti ẹnìkan ni ká máa ṣọ̀rẹ́. Who does that? ṣé wọn nìkan náà dáyé fún? Orú àwọn attitude báyẹn ẹ lọ wo ilẹ̀ kẹ́ lọ rí mọ́bẹ̀, ìwà burúkú ni wọ́n ń pè é. Oníkálùkù wa, ìwọ tó bá ní àwọn attitude yẹn kó máa pèèyàn lọ bá yé lágbájá jẹ́, lọ bú lágbájá, lọ stop ẹ̀. Inú Ọlọ́run ò dùn sí, Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Kóníkálùkù lọ stop ìwà rádaràda. Bí ènìyàn bá ń dàgbà ó mọ yá àgbà dà ni o. Ẹ lọ stop ẹ̀. Gbogbo wa la ti ń di grandma grandpa. Ẹ lọ stop ẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ létí, ọ̀dọ̀ ìjà ló dé tó rí dòwe o. Bí ìjà bá ti dé oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀. Bọ̀ gbogbo ohun tí ìjà bá ti dé, ìjà ló wà ń bẹ̀. Ẹ kà sí ìjà. Nígbà tí ayọ̀ bá ti dé, ẹ jẹ́ ká tún fi ojú ayọ̀ wora wa. Bó ṣe rí nìyẹn. Kò sẹ́ni tí a lè dá láre nígbà tó bá ń bínú. Hello? Kò sẹ́nikẹ́ni tá a lè dá láre torí ọ̀rọ̀ ìbínú ló máa jáde. Eléyìí náà máa láwọn fáǹsì tiẹ̀. Ọ̀rọ̀ ìbínú ló máa jáde. Ṣé wọ́n gbọ́? Ṣe bí torí pé eléyìí líǹkì ni. Ṣé o mọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún ni? O mọ ibi tí wọ́n ti ń kanra wọn mọ́gi. O mọ̀, ṣùgbọ́n èyí tó hàn sí wa ló mọ̀. Òun ni wípé ìgbà tí ìjà sì dé, òun lóníkálùkù a máa bínú, a máa bínú, a máa sọ̀rọ̀. Náà ní àwọn tiẹ̀ ṣe á ṣe báyìí. Ṣùgbọ́n nígbà tí ìjà bá ti tán, àlàáfíà náà lẹ́ẹ̀tún mọ́ wá. Ọ̀rọ̀ àlàáfíà la máa sọ, yóò dára fún wa. God bless you. Ẹ já lọ. Tí mo ní mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn nìyẹn. Mo kàn fi kó gbogbo wa pọ̀ torí gbogbo wa ló bá wí. Kò sẹ́ni kankan. God bless you my daddy. You are welcome sir. Kò sẹ́ni kankan tó yọ ọ́ lẹ̀. Oníkálùkù abití ẹ lára. Ibi tí wọn náà bá ti ń kan èèyàn mọ́gi lọ sọ́lẹ̀. Ṣó fẹ́? Ọ̀yà, ibikíbi tó bá ti ń ba ayé ènìyàn jẹ́ lọ sọ sílẹ̀ lórúkọ Jésù Kristi, a ò ní ṣìṣe. A wà nínú ìwé Jeremiah 39:15 ibẹ̀ la dé. Ìrètí wà fún Ebedi-Meleki. Ìrètí tó wà ṣe ti rí wípé a ti dá Jeremiah sílẹ̀, wọ́n ti tú sílẹ̀ nínú kíni o, nínú ilé túbú. Ìrètí wà fún Ebedi-Meleki. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Jeremiah wá nígbà tí a ṣe mọ́ nínú àgbàlá ilé túbú wípé lọ kí o sì sọ fún Ebedi-Meleki ará Etiópíà wípé báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé wò ó, èmi ò mú ọ̀rọ̀ mi wá sórí ìlú yìí fún ibi, kì í sì ṣe fún rere. Wọn ó sì ṣẹ́ níwájú rẹ ní ọjọ́ náà, ṣùgbọ́n èmi ò gbà ọ́ ní ọjọ́ náà ni Olúwa wí. A kì yóò sì fi ọ́ lé ọwọ́ àwọn ènìyàn náà tí ìwọ bẹ̀rù, nítorí èmi ò gbà ọ́ là nítòótọ́ kí ìwọ kí ó sì ti pa idà ṣubú. Ṣùgbọ́n ẹ̀mí rẹ yóò jẹ́ bí ìkógun fún ọ, nítorí pé ìwọ ti gbẹ́kẹ̀rẹ lé mi ni Olúwa wí. Praise the Lord. Hallelujah. Ṣé bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run sọ fún àwọn ọmọ kíni o? Àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Olúwa ṣe kíni o? Gbogbo ohun tí ojú Jeremiah rí, kí ló ṣẹlẹ̀ sí? Wọ́n dá a lẹ̀ gbẹ̀yìn náà ni. Òun ni nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ń sọ̀rọ̀, má ṣí ọkàn rẹ lé. Má ṣí ọkàn rẹ lé. Gbọ́ ohun tí Olúwa wí. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Yóò dára fún wa. A ti wà ní 40. Jeremiah ń gbé ọ̀dọ̀ Jedinia. Ọ̀rọ̀ tí ó tọ̀ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa lẹ́yìn tí Nebusaradani balógun ìṣọ́ ti ránṣẹ́ pé láti Rámà, nítorí nígbà tí ó mú un a fi ẹ̀wọ̀n dé láàrin gbogbo àwọn ìgbèkùn Jerúsálẹ́mù àti Júdà tí a kó ní ìgbèkùn lọ sí Bábélì. Balógun ìṣọ́ sì mú Jeremiah, ó sì wí fún un pé Olúwa Ọlọ́run rẹ ti sọ ibi yìí sí ìlú yìí. Olúwa sì ti mú wá, ó sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí, nítorí pé ẹ̀yin ti ṣẹ̀ sí Olúwa, ẹ kò sì gbóhùn rẹ̀, nítorí náà ni nǹkan yìí ṣe dé bá yín. Praise the Lord. Ṣé o ti gbọ́? Nítorí pé ẹ gbọ́ràn, ẹ ti ṣẹ̀ sí Olúwa, torí bẹ́ẹ̀ ni ibi ṣe dé.
nígbà tí wọ́n bá ń kìlọ̀ fún ènìyàn má ṣe bí kúrò nínú ibi torí pé kò gbọ́ràn torí bẹ́ẹ̀ ni kí ni o òun ni ibi ṣe dé nígbà tí ènìyàn ò bá ti gbọ́ràn mọ́ ibi máa dé bá gbogbo ohun tó bá ń bò tẹ́lẹ̀ nígbà tí ènìyàn bá ti ṣẹ̀ sí Ọlọ́run wàá rí wípé gbogbo rẹ̀ á bẹ̀rẹ̀ sí tú àṣírí ẹni yẹn ò ní bò mọ́ òun ni wípé má ṣẹ̀ sí Ọlọ́run o má tàpá sí Ọlọ́run má dẹ̀ gbẹ́kẹ̀ má jọra rẹ lójú wípé òwò ti gbọ́n tán o ti mọ̀ tán kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó mọ̀ tán o. ǹjẹ́ nísinsìnyí wò ó ǹjẹ́ nísinsìnyí wò ó mo tú ẹ sílẹ̀ ní òní kúrò nínú ẹ̀wọ̀n tí ó wà ní ọwọ́ rẹ bí ó bá dára ní ojú rẹ láti bá mi lọ sí Bábélì ká lọ èmi ò bójútó ọ ṣùgbọ́n bí kò bá dára ní ojú rẹ láti bá mi lọ sí Bábélì jọ̀wọ́ rẹ̀ wò ó gbogbo ilẹ̀ ni ó ṣàwà níwájú rẹ ibi tí ó bá dára tí ó bá sì tọ́ ní ojú rẹ láti lọ síbẹ̀. Praise the Lord. bí bẹ́ẹ̀ kọ́ padà tọ̀ Gédédíà ọmọ Ahikamu ọmọ Sáfánì ẹni tí ọba Bábélì fi jẹ baálẹ̀ lórí ìlú Júdà kí o sì bá a máa gbé láàrin ọ̀pọ̀ ènìyàn tàbí ibikíbi tí ó bá tọ́ ní ojú rẹ láti lọ síbẹ̀ balógun ìṣọ́ sì fún ní oúnjẹ àti ẹ̀bùn ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́. Jeremáyà sì lọ sí Gédéníà ọmọ Akimu ní Mispa ó sì bá a gbé láàrin àwọn ènìyàn tí ó kù ní ilẹ̀ náà. ǹjẹ́ nígbà tí gbogbo àwọn olórí ogun tí ó wà ní oko àwọn àti àwọn ọkùnrin wọn gbọ́ pé ọba Bábélì ti fi Dédíà ọmọ Akimu jẹ baálẹ̀ ní ilẹ̀ náà ó sì ti fi àwọn ọkùnrin fún un àti àwọn obìnrin àti àwọn ọmọdé nínú àwọn tálákà ilẹ̀ náà nínú àwọn tí a kò kó lọ ní ìgbèkùn sí Bábélì. wọ́n tọ̀ Jédédíà wá ní Mispa àní Ismail ọmọ Netaniel àti Jonatani àwọn ọmọ Kariah àti Seria ọmọ Taumeti àti àwọn ọmọ Efai ará Netofa àti Josania ọmọ ará Maka àwọn àti àwọn ọkùnrin wọn. Jèdédíà ọmọ Akimu ọmọ Sáfánì ti búra fún wọn láti fún àwọn ọkùnrin wọn wípé ẹ má bẹ̀rù láti sin àwọn ará Kédíà ẹ gbé ilẹ̀ náà kí ẹ sì máa sin ọba Bábélì yóò sì dára fún yín. bí ó ṣe ti èmi wò ó èmi ò máa gbé Mispa láti sin àwọn ará Kédíà tí yóò tọ̀ wá wá ṣùgbọ́n ẹ̀yin ẹ kọ ọtí wáìnì gbọ́ o ṣùgbọ́n ẹ kó ọtí wáìnì jọ àti èso igi àti òróró kí ẹ sì fi sínú ohun èlò yín kí ẹ sì gbé inú ìlú yìí tí ẹ̀yin ti gbà pẹ̀lúpẹ̀lú gbogbo àwọn ará Júdà tí ó wà ní Moabu àti àwọn ará Amoni ẹni tí Édómù àti àwọn tí ó wà ní gbogbo ilẹ̀ wọn ní gbọ́ pé ọba Bábélì ti fi ìyókù sílẹ̀ fún Júdà àti pé ó ti fi Jédídíà ọmọ Ahikamu ọmọ Sáfánì solórí wọn. gbogbo àwọn ará Júdà sì padà láti ibi gbogbo wá ní ibi tí a ti lé wọn sí wọ́n sì wá sí ilẹ̀ Júdà sọ́dọ̀ Jédéníà ọmọ Mispa wọ́n sì kó ọtí wáìnì àti èso igi jọ púpọ̀ púpọ̀. Praise the Lord. Hallelujah. ṣùgbọ́n Jónánì ọmọ Kariah àti gbogbo àwọn olórí ogun tí ó wà ní oko tọ̀ Jedaniah wá sí Mispa wọ́n sì wí fún un pé ìwọ á mọ̀ dájúdájú pé Bálísì ọba àwọn ọmọ Amoni ti rán Ismaili ọmọ Netaniah láti pa ọ́. ṣùgbọ́n Jedaniah ọmọ Ahikamu kò gbà wọ́n gbọ́. nígbà náà ni Jónánì ọmọ Kariah sì sọ níkọ̀kọ̀ fún Jedaniah ní Mispa pé jẹ́ kí èmi lọ mo bẹ̀ ọ́ èmi ò sì pa Ismail ọmọ Netaniah ẹnìkan kì yóò sì mọ̀ èéṣe tí òun ò fi pa ọ́ tí gbogbo àwọn ará Júdà tí a kójọ tì ọ́ yóò túká àti ìyókù Júdà yóò ṣègbé. ṣùgbọ́n Jedadiah ọmọ Akimu sọ fún Jónánì ọmọ Kariah pé ìwọ kò gbọdọ̀ ṣe nǹkan yìí nítorí èké ni ìwọ ṣe mọ́ Ismaili. Praise the Lord. ṣé o ti mọ̀ wípé ibi ti wà láti ọjọ́ tó ti pẹ́?
gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìsìn ṣé o ti rí wípé ó ti pẹ́ tí ènìyàn ti ń dìtẹ̀, ó ti pẹ́ tí ènìyàn ti ń wákú ènìyàn, ó ti ń pẹ́ tí ènìyàn ti ń dọdẹ ènìyàn. ṣé bó orí ohun tá a kà ń sìn ibi tí wọ́n ti ń dọdẹ ẹnìkan náà ni ẹ wá ẹ jẹ́ kí n lọ pa á. òun ni pé ó ti pẹ́ tán ti ń dọdẹ ènìyàn, bó ṣe wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ló ń bẹ ní ìsìn. kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run, ibi ò ní wọlé èmi àti ẹ. a ti wà ní 41. ó sì ṣe ní oṣù keje Ismaili ọmọ Netania ọmọ Elisama nínú irú ọmọ ọba àti àwọn ìjòyè ọba àti ọkùnrin 10 pẹ̀lú rẹ̀, wọ́n tọ̀ Jedania ọmọ Ahikamu wá ní Mispa. níbẹ̀ ni wọ́n jùmọ̀ jẹun ní Mispa. nígbà náà ni Ismaili ọmọ Netania àti àwọn ọkùnrin 10 tí wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n fi idà kọlù Jedania ọmọ Ahikamu ọmọ Ṣafani, wọ́n sì pa á, òun ẹni tí ọba Bábélì ti fi jẹ baálẹ̀ lórí ilẹ̀ náà. ṣé o ti gbọ́? ṣé o ti rí bọ́n ṣe fọgbọ́n pa á? wọ́n ṣe kí ni o bíṣẹ́ kí ni bọ́n ṣe pa nìyẹn o. pẹ̀lúpẹ̀lú Ismaili pa gbogbo àwọn ará Júdà tí ó wà pẹ̀lú rẹ̀, àní pẹ̀lú Jedania ní Mispa àti àwọn ará Kedia tí a rí níbẹ̀ àwọn ológun. ó sì ṣe ní ọjọ́ kejì lẹ́yìn tí ó ti pa Jedania tí ẹnìkan kò sí mọ́, nígbà náà ni 100 ọkùnrin wá láti Ṣékémù, láti Ṣílò àti láti Samaria, ti àwọn tí wọ́n fá irùngbọ̀n wọn, wọ́n fa aṣọ wọn ya, wọ́n sì sá ara wọn lọ́gbẹ́, wọ́n mú ọrẹ ẹbọ àti tùràrí ní ọwọ́ wọn láti mú wá sí ilé Olúwa. Ismaili ọmọ Netania sì jáde láti Mispa lọ pàdé wọn tí wọ́n ti ń lọ, wọ́n sì ń sọkún. ó sì ṣe bí ó ti pàdé wọn, ó wí fún wọn pé jẹ́ kí a lọ sọ́dọ̀ Jedania ọmọ Ahikamu. ó sì ṣe nígbà tí wọ́n dé àárín ìlú ní Ismaili ọmọ Netania pa wọ́n, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀, ó sì sọ wọ́n sínú ihò. ṣé o ti rí? o ti rí wípé apànìyàn ti pẹ́, kán máa pani ó ti pẹ́ o, láti tìkọ́ ṣe ni o, kò ṣe ń sìn mọ́ o, kò ṣe ń sìn ní ayákìlá ti wà tipẹ́tipẹ́. ṣùgbọ́n ọkùnrin 10 láàrin wọn tí wọ́n sọ fún Ismaili pé má ṣe pa wá, nítorí àwa ní ìṣúra ní oko ní àlìkámà àti ti ọkà bálì àti ti òróró àti oyin. bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ wọn, kò sì pa wọ́n pẹ̀lú àwọn arákùnrin wọn. ṣé o ti rí? torí ọkà, torí pé àwọn ló ń jẹ àti ihò náà nínú èyí tí Ismaili ti sọ gbogbo òkú ọkùnrin wọ̀nyí sí wọn tí ó ti pa pẹ̀lú Jedania ní èyí tí Asa ọba ti ń ṣe nítorí ìbẹ̀rù Báṣà ọba Israẹli. Ismaili ọmọ Netania sì fi àwọn tí a pa kún. Ismaili sì kó gbogbo ìyókù àwọn ènìyàn tí ó wà ní Mispa ní ìgbèkùn, àwọn ọmọbìnrin ọba àti gbogbo ẹni tí ó kù ní Mispa, àwọn tí Nebusaradani balógun ìṣọ́ ti fi lé Jededia ọmọ Hakimu lọ́wọ́. Ismaili ọmọ Netania sì kó wọn ní ìgbèkùn, ó sì kúrò níbẹ̀ láti rékọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. ṣùgbọ́n nígbà tí Jonani ọmọ Keria àti gbogbo àwọn olórí ogun tí ó pẹ̀lú rẹ̀ gbọ́ ibi tí Ismaili ọmọ Netania ti ṣe, nígbà náà ni wọ́n kó gbogbo àwọn ọkùnrin, wọ́n sì lọ bá Ismaili ọmọ Netania jà, wọ́n sì rí ní ẹ̀bá omi ńlá tí ó wà ní Giboni. ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn tí ó wà pẹ̀lú Ismaili rí Jonani ọmọ Keria àti gbogbo àwọn olórí ogun tí ó pẹ̀lú rẹ̀, wọ́n sì yọ̀. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ènìyàn tí Ismaili ti kó lọ sí ìgbèkùn láti Mispa yí ojú wọn, wọ́n sì yí padà, wọ́n sì lọ sọ́dọ̀ Jonani ọmọ Keria. ṣùgbọ́n Ismaili ọmọ Netania bọ́ lọ́wọ́ Jonani pẹ̀lú ọkùnrin 9, ó sì lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Jonani ọmọ Keria àti gbogbo àwọn olórí ogun tí ó wà pẹ̀lú rẹ̀ sì mú gbogbo ìyókù àwọn ènìyàn tí ó ti gbà lọ́wọ́ Ismaili ọmọ Netania láti Mispa
lẹ́yìn tí ó ti pa Jédádíà ọmọ Ákímù, àní akọni ọkùnrin ogun àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àwọn ìwẹ̀fà, àwọn tí ó ti mú láti Gíbíónì wá, wọ́n ṣí kúrò níbẹ̀, wọ́n sì jókòó ní ibùgbé Kíámù tí ó wà lẹ́bàá Bethlehem láti lọ dé Egypt, nítorí ẹ̀rù bà wọ́n níwájú àwọn ará Kédíà, nítorí tí Ìsmẹ́ì ọmọ Nétánì ti pa Gédíà ọmọ Ahikamu, ẹni tí ọba Bábélì fi jẹ baálẹ̀ ilẹ̀ náà. A ti wà ní 42. Ṣé ẹ ti rí? Ẹ̀rù bà wọ́n, wọn lè débẹ̀ torí wípé kí ni o, wọ́n ń bẹ̀rù kí wọ́n má bàa pa àwọn náà. Wọn ò ní pa wá, apanilẹ́kúnjayé, áyákìlà ènìyàn kò ní rẹ̀mí wa dálégbodò. Gbogbo ẹni tó dẹ̀ wá ẹ̀mí èmi àti ẹ, mo sọ lórúkọ Jésù Kristi, ó máa fẹ̀mí ọmọ rẹ̀ di, ó máa fẹ̀mí ara rẹ̀ di, bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àwọn ènìyàn náà ní kí Jeremáyà gbàdúrà fún wọn. Àdúrà tí wọ́n ní kó Jeremáyà wá gbàdúrà fún wa o. Nígbà náà ni gbogbo àwọn olórí ogun àti Jónánì ọmọ Káríà àti Jásánìà ọmọ Jóṣíà àti gbogbo àwọn ènìyàn láti ẹni kékeré dé ẹni ńlá, wọ́n wá, wọ́n sì sọ fún Jeremáyà wòlíì pé, àwa bẹ̀ ọ́, jẹ́ kí ẹ̀bẹ̀ wa kí ó wá síwájú rẹ̀, kí o sì gbàdúrà fún wa sí Olúwa Ọlọ́run rẹ, àní fún gbogbo ìyókù yìí, nítorí láti inú ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ ni àwa kú, gẹ́gẹ́ bí ojú rẹ ti rí wa, kí Olúwa Ọlọ́run rẹ lè fi ọ̀nà hàn wá nínú èyí tí àwa ìbá rìn àti ohun tí àwa ìbá ṣe. Praise the Lord. Ṣé ẹ ti rí wípé láti ìgbà yẹn òun ni wọ́n ti máa ń bá àwọn wòlíì, ó yá wá gbàdúrà fún wa o, ẹ wá lọ bí Ọlọ́run fún wa, kí ni Ọlọ́run wí, bá ibo làwa tún fẹ́ gbà, báwo ni, torí wípé Ọlọ́run ti yàn ní wòlíì fún wọn láti máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ibo ló ti ń bọ̀? Ibo ló lọ? Mo lọ ká ìṣó fún ẹ̀rọ. Láti ìgbà náà ni kí ni o, wá máa gbẹnu sọ, wọ́n jẹ́ kí ni agbẹnusọ. Wá gbàdúrà fún wa, ẹ tún wá bá wa béèrè ọ̀nà, ibo là ń rìn o, ibo ló yẹ ká gbà o. Jeremáyà wòlíì sì wí fún wọn pé, èmi gbọ́, wò ó, èmi ò gbàdúrà sí Olúwa Ọlọ́run yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín yóò sì ṣe é pé ohunkóhun tí Olúwa yóò fi dá yín lóhùn, èmi ò sọ fún yín, èmi kì yóò ṣe nǹkan kan kù fún yín. Praise the Lord. Tí Olúwa bá ti bá wa sọ̀rọ̀, ènìyàn wá síwájú wa, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi, ẹ gbà á, ohun tí Ọlọ́run bá wí, ẹ jẹ́ ká sọ fún wọn, láì ṣe nǹkan kù, láì fi ẹnu pamọ́. Olúwa bá ṣe sọ, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Wọ́n sì wí fún Jeremáyà pé kí Olúwa kí ó ṣe ẹlẹ́rìí òtítọ́ àti òdodo láàrin wa, bí àwa kò bá ṣe gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ tí Olúwa Ọlọ́run rẹ yóò rán sí wa. Ṣé o ti gbọ́? Ìbá ṣe rere, ìbá ṣe ibi, àwa ò gba ohùn Olúwa Ọlọ́run wa gbọ́ sọ́dọ̀ ẹni tí àwa rán ọ kí ó lè dára fún wa. Bí àwa bá gba ohùn Olúwa Ọlọ́run wa gbọ́. Ìdáhùn Olúwa sí àdúrà Jeremáyà ti wá gbàdúrà báyìí o, ìdáhùn rèé. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ 10 ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremáyà wá. Ṣé ti gbọ́? Kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ tí ó gbàdúrà yẹn, òun ni Ọlọ́run ló sáré fún wọn lésì o. Lẹ́yìn ọjọ́ mélòó? 10 days. Ìwọ ọba ti ẹ sáré gbàdúrà fún mi o, kí lọ́lọ́run wí? Lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kí lọ́lọ́run wí? Kí lẹ́ wí? Lẹ́yìn ọjọ́ 10. Ìgbà míì Ọlọ́run máa ń tètè sọ, bó bá béèrè, ó bá ti fi ọkàn rẹ sínú ẹ̀mí. Ìgbà míì máa fún yín lésì, ẹ jẹ́ kí n tú àdúrà yẹn gbà, máa fún wọn, sọ fún wọn, má jẹ́ kí èèyàn rọ̀ sí ẹ. Tí Ọlọ́run ò bá ti sọ̀rọ̀ ní àkókò tó gbàdúrà yẹn, sọ fún ẹni yẹn pé ẹ pè mí tó bá di ọjọ́ báyìí. Kò pọn dandan wípé kó gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́niyẹn lòun fẹ́ rí ìdáhùn bẹ́ẹ̀. Tí Ọlọ́run ò bá sọ̀rọ̀, keep quiet, sọ fún wípé mi ò tí ì gbọ́ nǹkan kan, ẹ sì ní sùúrù. Lẹ́yìn ọjọ́ kelòó, ọjọ́ 10 lọ́lọ́run ṣẹ̀ wá fún lésì o.
àwa wòlíì ẹ jẹ́ ká fi kẹ́kọ̀ọ́. tó bá tán bá ní kó sọ̀rọ̀ fún wọn, ẹ ní sùúrù, ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ọlọ́run máa wí, màá fún yín lésì. Nígbà tọ́lọ́run bá tó sọ̀rọ̀ ni kíwọ náà tó sọ̀rọ̀. Ẹ já lọ. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ 10 ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremáyà wá. Nígbà náà ni ó pe Jónánì ọmọ Kéríà àti gbogbo àwọn olórí ogun tí ó wà pẹ̀lú rẹ̀ àti gbogbo àwọn ènìyàn, láti ẹni kékeré títí di ẹni ńlá. Ó sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí sọ́dọ̀ ẹni tí ẹ̀yin rán mi láti mú ẹ̀bẹ̀ yín wá síwájú rẹ̀. Bí ẹ̀yin ò bá gbé ilẹ̀ yìí lóòótọ́, nígbà náà ni èmi ò gbé yín ró, èmi kì yóò sì fà yín lulẹ̀, èmi ò sì gbè yín, èmi kì yóò sì fà yín tu, nítorí èmi ò yí ọkàn padà ní ti ibi tí èmi ti ṣe sí yín. Ẹ má bẹ̀rù ọba Bábélì, ẹ̀yin ẹ má bẹ̀rù, ẹ má ṣe bẹ̀rù rẹ̀ ni Olúwa wí, nítorí èmi wà pẹ̀lú yín láti ràn yín lọ́wọ́ àti láti gbà yín ní ọwọ́ rẹ̀. Èmi ò sì fi àánú hàn fún yín, kí òun kí ó lè ṣàánú fún yín, kí ó sì mú kí ẹ̀yin padà sí ilẹ̀ yín. Praise the Lord. Ṣé ti rí ọ̀rọ̀ Olúwa? Ó bẹ̀rẹ̀ sí sọ fún wọn, ẹ má bẹ̀rù, Olúwa ní o, màá mú yín padà. Ẹ já tẹ̀síwájú. Ṣùgbọ́n bí ẹ̀yin bá wí pé àwa kì yóò lè gbé ilẹ̀ yìí, tí ẹ̀yin kò sì gba ohùn Olúwa Ọlọ́run yín gbọ́, wípé bẹ́ẹ̀ kọ́, àwa fẹ́ lọ sí ilẹ̀ Egypt, níbi tí àwa kì yóò rí ogunkógun, tí kì yóò sì gbọ́ ìró fèrè, tí ebi oúnjẹ kò ní pa wá, níbẹ̀ ni àwa ò máa gbé. Ǹjẹ́ nísinsìnyí, nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin yòókù Júdà. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, bí ẹ bá gbé ojú yín pátápátá lé àti lọ sí Egypt, bí ẹ̀yin bá lọ láti ṣe àtìpó níbẹ̀, yóò sì ṣe idà tí ẹ̀yin bẹ̀rù yóò sì lé yín bá ní ilẹ̀ Egypt, àti ìyàn àti ẹ̀yin búburú yóò tẹ̀lé yín gìrìgìrì níbẹ̀ ní Egypt, níbẹ̀ ni ẹ̀yin yóò sì kú. Ṣé gbọ́? Tó bá jẹ́ ilẹ̀ Egypt lẹ́yìn lẹ́ fẹ́ lọ, ibi tí ẹ gbójúlé yẹn, ikú ló wà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń gbé ojú wọn sí láti lọ Egypt láti ṣàtìpó níbẹ̀, wọn ò kú nípa idà, nípa ìyàn àti nípa àjàkálẹ̀ àrùn. Ẹnikẹ́ni nínú wọn kì yóò kú tàbí kí ó sálà kúrò nínú ibi tí èmi ò mú wá sórí wọn. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, gẹ́gẹ́ bí èmi ti dá ìbínú mi àti ìrunú mi sórí àwọn olùgbé Jerúsálẹ́mù, bẹ́ẹ̀ ni èmi ò dá ìrunú mi lé yín lórí, ẹ̀yin tí ó lọ sí Egypt, ẹ̀yin ò sì di ẹni ègún. Lórúkọ Jésù Kristi, èmi àti yín ò ní dẹni ègún. Yóò di ẹni ègún àti ẹni ìyanu àti ẹ̀gàn àti ẹ̀sín. Ẹ̀yin kì yóò sì tún rí ibí yìí mọ́. Olúwa ti sọ ọ́ ní tiyín. Ẹ̀yin yòókù Júdà, ẹ má lọ sí Egypt. Ẹ mọ̀ dájúdájú pé èmi ti jẹ́rìí sí yín lónìí yìí, nítorí ọkàn yín ni ẹ̀yin tàn jẹ, nígbà tí ẹ̀yin rán mi sí Olúwa Ọlọ́run yín wípé, gbàdúrà fún wa, Olúwa Ọlọ́run wa, àti gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa yóò wí, bẹ́ẹ̀ ni kí ó sọ fún wa, àwa ò sì ṣe é. Ṣé ẹ ti rí olùmọ̀ràn ọkàn? Ọlọ́run ti rí èrò inú wọn gan tẹ́lẹ̀ wípé irọ́ ni iṣẹ́ tí wọ́n rán yẹn. Ṣé ẹ ti mọ̀ wípé ọkàn ni Ọlọ́run ń wò? Ìwà ìjà lọ gbàdúrà pé wòlíì yẹn wá, akókó máa pé nǹkan rọ́ ló máa sọ fún wa. Ṣé o ti rí pé Ọlọ́run mọnú ẹ? Ohun tó bá ti wà nínú ènìyàn, òun lọ́lọ́run máa sọ̀rọ̀ lé. Òun ni ìránṣẹ́ Ọlọ́run máa mọ lé, torí ohun tó ti wà nínú ẹ, ìran ẹ lọ́lọ́run máa gbé sí ẹ láyà. Òun ni wípé a gbọ́dọ̀ máa ní èrò rere sọ́kàn. Ọlọ́run ti mọ inú wọn wípé irọ́ gan-an ń pa. Wọ́n kàn pé Jeremáyà, wọ́n mọ ibi tí wọ́n ń rè. Ẹ jẹ́ á kà síwájú. Èmi sì ti sọ fún yín lónìí, ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́ ohùn Olúwa Ọlọ́run yín àti gbogbo èyí tí òun ti rán mi sí yín. Ǹjẹ́ nítorí náà ẹ mọ̀ dájúdájú pé ẹ̀yin ò kú nípa idà, nípa ìyàn àti nípa àjàkálẹ̀ àrùn, níbẹ̀ náà níbi tí ẹ̀yin fẹ́ láti lọ ṣe àtìpó. Ojú wọn ti wà ní Egypt,
wọ́n fẹ́ lọ. Bàbá màmá ṣé kì í ṣe ibi tán ní o má lọ nìwọ náà ń di ẹrù rẹ̀ báyìí? Ṣé wọ́n ti ríran sí pé ẹ má lọ ibi tẹ́ ẹ ń lọ yẹn? Ṣé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn náà fẹ́ lọ? Ìwà tí ẹ fẹ́ wù yẹn ṣé wọ́n ti sọ wípé ẹ má wù ú? Ìwọ náà jáwọ́ ń bẹ̀, torí ọ̀nà kan dára lójú ènìyàn. Òròbó dáa ṣùgbọ́n òpin rẹ̀ kí ni wọ́n pè ó? Ìparun. Èmi àti yín ò ní parun lórúkọ Jésù Kristi. Wọ́n mú Jeremiah lọ sí Egypt, so ti rí Egypt tán ni wọ́n máa lọ. Ẹja lọ o, ẹja dé 43, ẹja gbọ́n tó ṣẹlẹ̀. Ó sì ṣe nígbà tí Jeremiah parí ọ̀rọ̀ sọ fún gbogbo àwọn ènìyàn, àní gbogbo ọ̀rọ̀ Olúwa Ọlọ́run wọn, èyí tí Olúwa Ọlọ́run ti rán sí wọn, àní gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. Nígbà náà ni Asiria ọmọ Osia àti Jonani ọmọ Keria àti gbogbo àwọn agbéraga ènìyàn wí fún Jeremiah pé ìwọ ṣe èké. Ṣé ti gbọ́? Ṣé ti mọ̀ wípé èrò inú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èké ni? Ṣé o ti rí ọ̀rọ̀ mi àná wípé ìwọ gangan ti jẹ́ èké tẹ́lẹ̀, òun ni wọ́n ṣe fi iṣẹ́ èké rán ọ. Èké gangan ni wọ́n tẹ́lẹ̀ wípé níbo àwa tá à ń lọ sí Egypt à ń lọ ṣàtìpó ń bẹ̀. Wọ́n kàn mọ̀ pé Jeremiah ṣáàwá wá béèrè, wọ́n ti mọ̀ torí pé wọn ò ní gbàgbọ́. Òun náà lọ́lọ́run ṣe ti rí ohun tá sọ wípé bó ti rí ohun tẹ́ ẹ fẹ́ ṣe. Egypt lẹ́ ń lọ, ẹ dẹ̀ máa kú bí tẹ́ ẹ lọ yẹn. Ṣùgbọ́n wọ́n ti sọ fún ẹ wòlíì báyìí pé èké ni ọ́, ọ̀rọ̀ agbéraga, àwọn alágbéraga ń èké, ìwọ ń ṣèké. Wọn ò gba Jeremiah gbọ́. Ṣé bẹ́ẹ̀ kọ́ níwọ náà ò ṣe gba gbogbo ènìyàn gbọ́ nígbà tán bá ń sọ̀rọ̀? Olúwa Ọlọ́run wa kò rán ọ láti wí pé ẹ má ṣe lọ sí Egypt láti ṣe àtìpó níbẹ̀. Ṣé o ti gbọ́? Ṣé nígbà tí wòlíì bá sọ̀rọ̀ báyìí lolúwa wí, ṣé wọn náà ò máa dá òtún ẹ̀? Èmi rárá, Olúwa ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Bárúkù ọmọ Neria ni ó fi ọ̀rọ̀ sí ọ ní ẹnu sí wa, nítorí láti fi wá lé àwọn ará Kédíà lọ́wọ́, láti pa wá, láti kó wa ní ìgbèkùn lọ sí Bábélì. Bẹ́ẹ̀ ni Jonani ọmọ Keria àti gbogbo àwọn olórí ogun àti gbogbo àwọn ènìyàn kò gba ohùn Olúwa gbọ́ láti máa gbé ilẹ̀ Júdà. Bí wọ́n ṣe kúrò nílẹ̀ Júdà nìyẹn o. Wọn gbàgbọ́, wọ́n lọ sí Egypt. Jonani ọmọ Keria àti gbogbo àwọn olórí ogun sì mú gbogbo ìyókù Júdà tí wọ́n padà láti gbogbo orílẹ̀-èdè wá ní ibi tí a ti lé wọn sí láti máa gbé ilẹ̀ Júdà. Àti àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àwọn obìnrin ọba àti gbogbo ènìyàn tí Nebusaradani balógun ìṣọ́ tí ó kù sílẹ̀ lọ́dọ̀ Jedediah ọmọ Ahikamu ọmọ Safani àti Jeremiah wòlíì àti Bárúkù ọmọ Neria, wọ́n sì wá sí ilẹ̀ Egypt nítorí wọn kò gba ohùn Olúwa gbọ́. Báyìí ni wọ́n wá sí Tafanesi. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremiah wá ní Tafanesi wípé, ẹ gbọ́ o, ọ̀rọ̀ Olúwa ti tọ̀ wá, wọ́n ti dé Egypt báyìí. Mú òkúta ńlá ní ọwọ́ rẹ kí o sì fi wọ́n pamọ́ sínú amọ̀ ní ilé iná bíríkì tí ó wà pẹ̀lú ní ẹnu ọ̀nà ilé Fáráò ní Tafanesi ní ojú àwọn ọkùnrin Júdà. Kí o sì wí fún wọn pé báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé wò ó, èmi ò ránṣẹ́, èmi ò sì mú Nebukadnesari ọba Bábélì ìránṣẹ́ mi, èmi ò sì gbé ìtẹ́ rẹ̀ kalẹ̀ lórí òkúta wọ̀nyí tí èmi ti fi pamọ́, òun ò sì tẹ́ ìtẹ́ ọlá rẹ̀ lórí wọn. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn o? Nebukadnesari Ọlọ́run lòun á lọ tún gbé lórí òkúta yìí, òun á gbé kí ni o? Ìtẹ́ rẹ̀ lé lórí. Praise the Lord. Nígbà tí ó bá sì dé, òun ò kọlu ilẹ̀ Egypt, òun ò sì ti fi ikú fún ikú àti ìgbèkùn fún ìgbèkùn àti idà fún idà. Ẹni tó máa kú fún ikú, ẹni tí ìgbèkùn fún ìgbèkùn, ẹni tí idà fún idà. Ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde nìyẹn. Ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde nìyẹn wípé Nebukadnesari o, ẹni tó máa pa á fi pa, ẹni tó máa kú á kú, ẹni tó máa yà á yè. Torí kíni? Torí pé wọn ò gbọ́ràn, wọn ò dúró ní ilẹ̀ Júdà, wọn láwọn fẹ́ lọ sí ilẹ̀ Egypt.
èmi ò sì dá iná kan ní ilé àwọn òrìṣà Egypt, òun ò sì sun wọ́n, yóò sì kó wọn lọ, òun ò sì fi ilẹ̀ Egypt wọ ara rẹ̀ láṣọ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ìwọ ti ń wọ aṣọ rẹ̀, yóò sì jáde láti ibẹ̀ lọ ní àlàáfíà, yóò sì fọ́ ère ilé oòrùn tí ó wà ní ilẹ̀ Egypt tútú, yóò sì fi iná kun ilé àwọn òrìṣà àwọn ará Íjíbítì. Ibi tí màá ti dúró lónìí nìyẹn. Ibi tá a ti máa dúró, a ti wà ní 44. Ṣé ti rí? Ibi tí wọ́n lọ yẹn o, Olúwa lòun á ṣe kí ni o? Òun á finá sun, òun á rán Nebukadnesari síbẹ̀, á sì finá sun. Bàbá màmá, torí kí la ṣe máa kú níkú àìgbọ́ràn? Ẹ jẹ́ káwa náà pẹ̀yìn dà, ẹ jẹ́ ká jẹ́ elétí ọmọ. Nígbà tí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀, ẹ má jẹ́ ká ṣí ọkàn wa lé, ẹ má jẹ́ ká hùwà ìkà. Nígbà tí ènìyàn bá ti jẹ́ ìkà, tí ọkàn rẹ̀ bá ti jẹ́ òróró, iṣẹ́ ikú, iṣẹ́ ìkà ni wọ́n máa rán sí ọ. Má jẹ́ ìkà ènìyàn, má jẹ́ òróró ènìyàn, má jẹ́ ènìyàn ibi. Tó o bá ti jẹ́ ènìyàn ibi, oníṣẹ́ ibi náà ló máa jẹ fún ọ. Oníṣẹ́ ibi ò ní jẹ́ fún wa o. Oníṣẹ́ ikú ò ní wọlé mi àti yín o. Ẹ jẹ́ ká yí padà. Ṣé bẹ́ẹ̀ rí àwọn ọmọ Júdà, ẹ rí àwọn ọmọ Jerusalem, ẹ rí àwọn ọmọ Ísírẹ́lì, ẹ rí ohun tó ń là kọjá nígbà ayé tiwọn. Ẹ dẹ̀ rí ohun tó ti ṣẹlẹ̀ ń sìn. Torí kí ni o? Gbogbo ohun tó ti ṣe nígbà ìwáṣẹ̀ yìí, òun náà ló fa ohun tó ṣẹlẹ̀ ń sìn. Ẹ jẹ́ kémi àti yín gbọ́ràn. Bàbá màmá, ìwà ọ̀dàlẹ̀, ká tọ́jú ọ̀rọ̀ sí ẹ lọ́wọ́, ọ̀ọ́kọ́ á máa sọ̀rọ̀ kó máa rẹ́kọ̀dù àwọn èèyàn kó ló fẹ́ fi mú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Lọ yí padà o. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ o. Kó máa rẹ́kọ̀dù ènìyàn nígbà tẹ́ bá jọ ń sọ̀rọ̀ pé a fi lò fún evidence. Tó bá yá, ọdọ̀ ẹ̀mọ́ pé ń tẹ́jọ́ ń sọ yẹn, ohun tó lè sanrí Nàìjíríà pọ̀ ni, kò dáa. O mọ̀ wípé ìjà ló dé torí dòwe. Ìwọ ọmọdé láàrin èrò, láàrin àgbà méjì, gbogbo wọn ló máa ṣẹ́tù tiẹ̀. Ibo ló fẹ́ fojú sí? Wọ́n máa parí. Gbogbo àwọn tó dẹ̀ ń bá ta, gbogbo wọn náà ti lọ́lá, wọ́n ti kọ́lé, wọ́n ti ní mọ́tò, kò sún tán wá nínú ayé mọ́ tí wọ́n rí. Ìwọ ló sì ń wówó kiri yìí. Orí ìtẹ́ náà dẹ̀ ti máa fọ́ àgbọn. Lọ jáwọ́ nínú ìwàkíwà, ìṣekúṣe, iṣẹ́ ibi. Téèyàn kan bá tiẹ̀ pè ẹ́ tó lóun fẹ́ rán ẹ níṣẹ́ ibi, níbo ni ìwọ náà fi conscience ẹ sí? Ẹ̀rí ọkàn ẹ dà? Níbo lẹ̀rí ọkàn ẹ wà? Ẹ̀rí ọkàn ẹ ò jẹ́ ẹ mọ́. O ò bẹ̀rù Ọlọ́run mọ́. Torí owó, wọ́n rán ẹ níṣẹ́ ikú, ìwọ náà dẹ̀ jẹ. O rí pé ọmọ àlè gangan nìwọ. Wọ́n rán ẹ níṣẹ́ ibi, o jẹ. Níbo lo fi Ọlọ́run sí? Níbo lo fi sọ Ọlọ́run sí? Ọlọ́run á dáríjì gbogbo wa tó bá ní ìwà ìbúburú ìkà báyìí lọ́wọ́, lọ sọ sílẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Yóò dára fún wa. God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa tó jẹ́ kí program ní ṣeé ṣe. Àyìn Ọlọ́run o. Mo gbàdúrà fún èmi àti yín, ọ̀sẹ̀ yìí máa dára fún wa. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ o. Oṣù owó, oṣù ọlá, ìgbéga, ọ̀sẹ̀ àánú, òun ló máa jẹ́ fún èmi àti yín. Èmi àti yín tún máa padà, a tún pàdé ní ọjọ́ Thursday ní agbára Ọlọ́run. Gbogbo ìwọ tó oníjà ènìyàn sínú, tó ń wá ṣubú ènìyàn, tó ń wá torí àtẹ́nù. Ìkan náà ń pera rẹ̀ ní tíńkà. Ó lóun tíńkà. Ìyẹn náà torí ó tiẹ̀ ní torí àtijẹ, òun tiẹ̀ sọ̀rọ̀. Ó ní torí àtijẹ lòun ṣe ń ṣòṣèlú ń tòun o. Torí owó ni o. Hello, gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn, níbo láyé yín ń lọ? Níbo lẹ fẹ́ rú gbà? Àwọn ènìyàn tó ti ṣe yín lóore, àwọn èèyàn tó ti fà yín lọ́wọ́ sókè, ẹ wá torí owó, torí àtijẹ, ẹ má bà ọjọ́ ọ̀la yín jẹ́. Ẹ má wo ohun tó ń ṣẹlẹ̀ ń sìn, ẹ má ro ọjọ́ iwájú. Ẹ má gbé ọmọlàkejì ṣubú torí pé ẹ fẹ́ jẹun o fẹ́ gòkè. Kò dìgbà wípé tó bá tó ń wá connection kiri kó o tó gòkè. Bí iṣẹ́ ọwọ́ ẹ bá ti dá ẹ lójú, tó dẹ̀ jẹmọ́ tó ń ṣe, wàá dàgbà, wàá gòkè lọ́jọ́ kan. Gbogbo yín lẹ́jọ́ máa meet lọ́jọ́ kan.
ìwọ ni kó tẹpá mọ́ṣẹ́ rere tó ń ṣe. O ò nídìí láti máa sáré bá àwọn ènìyàn. Tó bá yá tí iṣẹ́ ẹ̀ gan gòkè tó dáa fún ẹ láyé ẹ, àwọn èèyàn ló máa sábà ẹ. Àwọn èèyàn ló máa sábà ẹ. Ìwọ ni kó jókòó dáadáa. Ìwọ ni kó sit right. Mọ ohun tó ń ṣe. Ohun tó ń ṣe yẹn jẹ́ professional lé lórí. Kọ́kọ́ o mọ̀. Má wá fi ba yé ènìyàn jẹ́. Má ò nídìí láti tí n bá ti mọ lágbájá ayé mi máa dáa, tí n bá ti mọ lágbájá ò nídìí ẹ̀. O lè mọ lágbájá káyé ẹ̀ má dáa o. Ọlọ́run ló mọ jẹ́ káyé èèyàn dáa o. Gbájúmọ́ ayé ẹ̀, gbájúmọ́ iṣẹ́ ẹ̀, gbájúmọ́ ohun tẹ́ ń ṣe, ẹ ṣe dáadáa. Nínú dáadáa tẹ́ bá ń ṣe, àwọn àgbà yẹn gan máa wá ẹ tí ò bá ọmọdé jẹ tí ò bá gbà jẹ, ìyà ló máa jẹ. Àwọn fúnra wọn ló máa ẹ lọ pe ọmọ yẹn wá fún mi sọ̀rọ̀ ń ṣe dáadáa. Àwọn ló máa kọ lẹ́tà sí ẹ. Ìwọ ò nídìí láti máa nàgà. Mo fẹ́ mọ ẹ jẹ́ kí n mọ̀ o. O ò nídìí ẹ̀. Tó bá yá àwọn fúnra wọn náà máa ránṣẹ́ ńgbà tí wọ́n bá rí nǹkan rere tẹ́ ń ṣe. Àwa ni kẹ́ jẹ́ ká tẹpá mọ́ṣẹ́ rere. Gbogbo àwọn olórin bẹ́ẹ̀ náà ló wà nínú olórin ẹ̀mí. Ẹ máa jẹra yín lẹ́sẹ̀. Ẹ máa wá ìṣubú torí pé ẹ fẹ́ gòkè. Ẹ máa gbéra yín ṣubú. Ẹ máa gbéra yín àfi kẹ́nìkan kú kó lè rógolo ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wọn. Ẹ má jẹ́ ká wá kú síra wa. Ọ̀rọ̀ àwọn Adégbòdù. Ìjọ́ wo ni Tásà tí sì kú? Wọ́n ti ń fi kú wá Kẹ́hìndé kiri. Wọ́n ti lọlé wọn. Wọ́n ti ń béèrè wípé níbo lowó tó kù wà. Kẹ́hìndé yẹn gan làwọn fẹ́ rí. Who does that? Níbo la fìjọ́mọ ènìyàn sí? Èló lẹ dá tí ẹnìkan ò dárí? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọjọ́ wo nìkejì ti kú? Tí ẹ bá ro wípé ìkànnì Táíwò ṣe kú ni ti sá lọ. Ti gbọ̀n lọlé wọn. Ẹlẹ́ń wa kí lẹ fẹ́ gbà nínú tí ẹ bá pa? Tí ẹ bá pa Kẹ́hìndé báyìí tí gbogbo ẹ̀ tán lọ. Ṣé ìyẹn ní gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe láyé kó jádọ̀ yín ló máa wá? Ogún mélòó lẹ fẹ́ jẹ ní ogún wọn? Kí ló dé tí ẹ jẹ́ kógun mí? Àtọ olórin ẹ̀mí o, àtọ olórin ayé o, àtọ olórin ara. Ẹ jẹ́ ká fi sùúrù lo ayé wa. Kò dìgbà tá a bá jẹ́ èèyàn lẹ́sẹ̀ ká tó gòkè. Kò dìgbà tá a bá wá kú ọmọlàkejì ká tó gòkè. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wa. Ìwọ ni kó jẹ́ professional láyé rẹ. Tó bá ti mọ tó mọ tó ń ṣe tó ń fún àwọn èèyàn ní ohun tó ń fẹ́, wọ́n máa pè ọ́. Ẹ jẹ́ ká stop láti máa jẹra wa lẹ́sẹ̀. Yóò dára fún wa. God bless you. Ọmọ Mósè Orímọládé, one love. Bye for now. Happy New Week.